ó ti yẹ kó ti yí ọ láti jọ yìí. mo gẹ́ fẹ́. ọba wo fìlà táwọn àbọ̀ ọlọ́mọdé òun ọ ti mọ̀ pé ó gbà sí ibẹ̀ original ni. èyí tá ń tà ní 30,000 á tà fún 25. sọ̀rọ̀ èyí tá ń tà ní 50 yẹn ìmọ̀ ń fọ́ra rẹ̀ ni. ìmọ̀ ń fọ́ra rẹ̀ ni. gbogbo ẹni tó bá fẹ́ wá ara rú ẹ̀ á ṣe yún nítorí bàbá ọlọ́mọ tí ń ṣèkómọ ìyẹn wa ni àfìṣe bonanza. ó ní 15 náà wà mọ́rì dọ́stì. mọ́rì dọ́stì nu òun dọ́stì ò ní kù sí ọlọ́wọ́ níjẹ́ ó bàjẹ́. àmì tó yà wá pé ẹni tó bá ronú 15 á ti mọ̀ pé ọlọ́kadà ni. bankorisi mẹ́ta. ìṣẹ̀yìn tó ní sàyàrá. bankorisi mẹ́ta. ọlọ́kadà ni. bankorisi mẹ́ta. mọ́rì dọ́stì ni yóò máa wá fìlà tí orí rẹ̀ ṣe white. bankorisi mẹ́ta. ó ti ní àfààyàn gẹ́gẹ́ bí ẹni tó mú máìkì dání. bankorisi mẹ́ta. oríṣi mẹ́ta. fìlà tí orí rẹ̀ ò ní jẹ́ white. àfààyàn as a case study. ẹ wo kíni tí mo kó dání gbogbo ẹni tó déwájú olóore rẹ̀ táwọn olóore rẹ̀ tún ní ó máa lọ pé kó padà wá ń jọ mi ọ̀run dání. nǹkan pọ̀ táǹtà. wàláì ó déwájú àwọn olóore rẹ̀ tó yẹ kán sí olóore wọ́n tún wá ní ó padà wá ń jọ mi. ọlọ́pàá àgbàgbé. ó dọ̀tọ̀ gbé wá síwájú wọn ni ò da. à ń ta kọ́ńdọ̀mù náà àgbàgbé ẹ̀ ni. sẹ́wárí kíni tí mo mú dání èyí tó jó ní 15 fún bẹ́ẹ̀ á sọ di 1,000 naira perfume alibarika ni à ń porúkọ ní alimubarak perfumes. ẹ̀yọ́nú àgbà ti bá wa. tó o bá ti ń lò àfàìmọ́ lálùbáríkà lálùbáríkà kò sí bọ́ sí fẹ́ ṣe tó o bá ti lè lo eléyìí perfume eléyìí. tí o bá ti ṣiṣẹ́ fún ọ ìyá ẹ̀ ní sí ọ. o ní 1,000 ètò àǹtà 15 aṣọ di 1,000 ètò àǹtà ní 25 aṣọ di 2,000 lónìí. o ní 3,000 tí èèbá tó wà fi ra mọ́tò òun ò lè jí gbé. àbá àfọ̀rẹ́ ẹ ní ìdí ẹ. ẹ fi ra mọ́tò. ẹ ní ìdí ẹ. àbá yìí ó yà bá ń dá sínú bẹ́ẹ̀ gbé káàkiri àwọn èèyàn ó rà á. ọ ti gbúdọ̀ mọ́tà. tó o bá tà bá orí ẹ ló gbà bòde. ó yà ó pọ̀ ń bẹ̀ dá bẹ̀. dá síbẹ̀. alimubarak perfumes. má ṣe mistake o. ẹ̀yin náà lẹ́ni káwọn àfa lọ wá sẹ́ atóbìnrin àtọkùnrin kò sẹ́ kò sóníkálukú tí ò lè lo kinní tó wà ń bì wàláhì oníkálukú ó sì máa rùn dáadáa. ọkùnrin àtobìnrin ni eléyìí ní 2,500 ẹ̀tàn 2,000 torí àwọn tí ń sìn kò. eléyìí ẹ̀tàn 3,500 ẹ̀tàn 3. eléyìí alifu 1,500 ní ẹ̀tàn 1 bó ti tẹ̀léra wọn náà nù. kẹ́sìbù náà ní mọ́lì ẹ̀ náà ni wọ́n pè wọ́n. ó yá ẹgbẹ́ lọ ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ àwọn onílùdà ẹ̀yin lẹ́ni ká àbá wáṣẹ́ ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ à ń tajà màlúù fa tẹ́ ń pè wá. ẹ dákun kíbọ̀dù dà àti jìtá ẹ dákun ẹ sáré fún mi láàrin ìṣẹ́jú kan tí mo fẹ́ lò yìí torí àwọn amadu sandi yẹn. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́. ẹ̀yin náà lẹ́ni ká àfa ọlọ́ wáṣẹ́ àti wá ẹ dákun ẹ patronize wa ọlọ́run ó tajà tiyín náà. à ń tajà màlúù fa tẹ́ ń pè wá. ẹ patronize wa kẹ́ mọ́ sàgbà. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́. à ń tajà màlúù fa tẹ́ ń pè wá. ẹ patronize wa kẹ́ mọ́ sàgbà kò. ẹ dákun kìí ṣe pé yóò jọ ìpè lọ́dọ̀ ẹlòmíì. èdè Ìlọrin èdè Ìlọrin ni kìí ṣe pé o àgbákò kìí ṣe pé wàláì kìí ṣe pé àníṣe ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ gbogbo ẹ̀ up together. ta ló béèrè. ẹ̀sùn bàtì. Abu Adnan. gbogbo láìlọ́nù mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n láwọn fẹ́ rà. gbogbo láìlọ́nù mẹ́tẹ̀ẹ̀ta ó jẹ́ 500,000 naira. olórí búlà báyìí oh sorry. ó pọ̀ mbẹ̀ gan. ẹ ṣí ó wà mbẹ̀. bàbá ẹ má lé olóore yín sọnù. ṣé ẹ ti gbàgbé yẹn tẹ. ó kè sí egbò tó wà mbẹ̀ o. ó yà sáré lọ calculate ẹ̀ àbá yìí ayé òbí bàjẹ́ má bà tèmi jẹ́. Almubarak perfumes ó ṣe jáde ní. ẹ dákun ọ̀gá ẹ ní lójú ẹkún ọ̀gá ẹ bá ń pè wọ́n. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ à ń tajà màlúù fa tẹ́ ń pè wá ẹ patronize wa ẹ ní sàgbákò. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ à ń tajà màlúù fa balo ẹ patronize wa ẹ ní sàgbákò. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ à ń tajà màlúù fa tẹ́ ń pè wá ẹ
ẹ patronize wa ẹ ò ní ṣòfò ọmọ. ẹ ti ní ká wáṣẹ́ àti wáṣẹ́ àwọn tajà màlúù tẹ́ ń pè wá ẹ patronize wa ẹ ò ní ṣòfò